Ẹ̀yin èèyàn mi o. Ààbò Ọlọ́run á dájú lórí wa. A ní rí alákòóbá, a dẹ̀ ní rí ọmọ ọ̀ràn nínú ayé wa o. Ọlọ́run ò ní jẹ́ ká bí ọmọ ọ̀ràn. Agbára Kristi Jesu Olúwa wa. Amen. Bẹ́ẹ̀ ni o, a mọ̀ ìgbà tí Ashley tún lọ mú ọmọ bí alábọ̀dé wá sínú ààfin. Ó máa lágbára o. Torí ẹ̀ ní kábíyèsí, torí ọmọ yẹn ń gba àbọ̀dè sí ààfin nígbà yẹn. Ní kábíyèsí sọ pé òun ò fẹ́ rí ọmọ yẹn mọ́ láàfin, tó fi mú ọmọ yẹn. Tó sọ pé wọ́n mú ọmọ yẹn padà sí ibi tó ti wá òun àti ìyá rẹ̀. Nígbà tí ọmọ yẹn dẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní da ààfin rú. Torí ẹ̀ dàbí pé ọmọ yẹn ti fẹ́ máa gba àbọ̀dè tí kábíyèsí. Má ṣe o. Ṣàdédé la gbọ́ pé ọmọ yẹn tún ti padà sáàfin. Àná mo tiẹ̀ ṣe gbọ́ pé ọmọ yẹn ti padà sáàfin. Tó tún ti lọ ta kábíyèsí lódòbó. Wọ́n ní àṣẹ ní àṣẹ rẹ̀. Wọ́n ní ṣe ni ẹ ṣáà gbọ́ pé a ti ṣiṣẹ́ yẹn kọjá pé wọ́n ní bàbá Adémákinwá pé ó wá. Ìyá ẹ̀ wá lọ gbé ní, ó wá pè ìyá ẹ̀ ní géètì. Bí ìyá ẹ̀ ṣe lọ mú wọ géètì nìyẹn. Tẹ́ ẹ̀ bá gbàgbé. Bọ́rọ̀ yẹn ṣe lọ lánàá nìyẹn. Wọ́n bá ní Naomi o, bó ṣe ń bọ̀ sáàfin, bó ṣe bọ́lẹ̀ nínú ọkọ̀ tó dẹ̀ gbé àwọn oúnjẹ tó ti sè wá láti ilé ó gbé fún kábíyèsí. Wọ́n ní wọ́n ní delicious, wọ́n ní ẹ ṣàmúrú oúnjẹ tó ń sọ pé kí ló ń jẹ́ ìyàwó kábíyèsí Yatade ní ká wò. Queen Naomi, ó má lọ sápá mi lórí. Wọ́n ní Queen Naomi pé gbé oúnjẹ yẹn wá. The way tó fi gbé pé díṣe full flask yẹn, ẹ ṣàmọ̀ nǹkan tó èèyàn fẹ́ gbé fún ọkọ ẹ̀, pàápàá jùlọ ọba, the king. Ẹ mọ̀ pé wọ́n máa ti decorate. Wọ́n ní bó ṣe ó tán nìyẹn. Wọ́n ní bí Queen Naomi ṣe bọ́lẹ̀ nínú mọ́tò tó fẹ́ lọ wọnú chamber kábíyèsí. Wọ́n ní ṣàìdédé ni Naomi kan òun tiẹ̀ pé wọ́n ní lójijì báyìí ọmọ Ashley ọmọbìnrin yẹn, ọmọ alábọ̀dé, wọ́n ní bó ṣe sá eré fúfúfú. The way tó fi gbá Naomi mú báyìí. Gbogbo nǹkan tí Naomi gbé dání. Oúnjẹ kábíyèsí tó gbé látọ̀rí pé ó kàn dànù lọ́wọ́. Gbirigidi báyìí, ṣé mo ẹ̀yin náà mọ irú nǹkan àìmọ̀tẹ́lẹ̀. Wọ́n ní bí gbogbo oúnjẹ yẹn ṣe dànù nìyẹn. Àfi gbórógódó, àfi gbòògà nílẹ̀ẹ́lẹ̀. Oúnjẹ ṣí gbogbo ẹ̀ dànù. Bó ti jẹ́ pé bóyá báskẹ̀tì tó máa ń gbé yẹn bí ibẹ̀ náà gbé oúnjẹ yẹn sí. Wọ́n lọ́mọ yẹn dẹ̀ gbọ́n gbogbo ẹ̀ dà. Wọ́n ní the way tó fi kí Naomi tó kàn sáré wọ́n kàn dìrọ̀ mọ́ lẹ́ẹ̀kan náà. Oúnjẹ tó gbé dání. Torí àwọn kan lè máa sọ pé ṣé kò gbé dání dáadáa ìgbà tí ó tiẹ̀. Ṣé kí ni báwo ló ṣe oúnjẹ máa dànù lẹ́ẹ̀kan náà. Ìkíni kan tí èèyàn ò rò tẹ́lẹ̀. Unexpectedly ni kí èèyàn kàn dídí kó kàn dìrọ̀ mọ́ ẹlẹ́ẹ̀kan gbùrì tó lóun wá kì. Ẹ̀rí ilé ayé. Ẹ̀rí túláàsì. Ọlọ́run máa jẹ́ ká bímọ ọ̀ràn. Wọ́n ní bó oúnjẹ yẹn ṣàṣe dànù. Wọ́n ní delicious food tó jẹ́ pé ó jọjú ń gbèsè tí ẹni ẹlẹ́ni fẹ́ díṣì fọ́pọ̀ ẹ̀. Ọmọ yẹn dẹ̀ yí dànù. Wọ́n ní ṣe ló wá wò pakopako pé kí wọ́n má bínú èyí kan. Wọ́n ní Naomi kan wá wò pé ẹ̀fún leléyìí àbẹ́ẹ̀dì. Kí ni ìtumọ̀ eléyìí? Kí ló dé tó wá fẹ́ kí mi wá dẹ̀ wá kí mi létà? Ó dẹ̀ ní kó wá gbá mi mú àfi gbirigidi ńlẹ̀. Ṣé bá rí ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn, ó dùn mí. Pé kì í ṣe kíkí lásán. Ashley àtọmọ ẹ̀. Ṣé bá rí wàhálà tó ń fún kábíyèsí? Ní pé kábíyèsí lọ ṣe àfọwọ́fà láti jẹ́ kí àwọn pípín yẹn dúró. Bẹ́ẹ̀ tí kábíyèsí ò lè mọ̀ pé wọ́n máa dàbí evil people ní mọ́ òun lọ́wọ́. Ó ṣàánú ẹ̀ ni. Ó ṣàánú wọn. Bẹ́ẹ̀ tí àwọn ni ò ṣàánú kábíyèsí. Torí tóògùn náà fi sẹ́nu.
èyí tó máa fi sójú ara, èyí tó máa fi para, èyí tó máa fi ṣẹ́jú mọ́ kábíyèsí. Ó pọ̀ rẹpẹtẹ. Bẹ́ẹ̀ tí kábíyèsí kàn fi ìfẹ́ lásán lásán. Ó fi lérò pé àwọn people yìí wọ́n lè contribute sí àṣerere òun. Àṣé ibi ó pọ̀ ní ayé wọn. Kábíyèsí, Ọlọ́run nìkan ló máa yọ yín, òun ló máa ṣọ́ yín, ló máa fàbọ̀ ẹ̀ bò yín. Torí eléyìí lágbára. Nígbà àwọn gbọ́ wọn ní, kí ni eléyìí báyìí? Irú orin wo la fẹ́ kọ sí gbẹ̀du eléyìí? Ọmọ yìí tún dé kán tún máa sọ. Wọ́n tún máa go against ẹ̀ pẹ̀lú àwọn ìwà pálapàla, àwọn ìwà búburú, ìwà tí ò bọ́mọ Ọlọ́run. Wọ́n lóhùn owú tí ìyá bá gbọ̀n, ṣùgbọ́n òun lọmọ máa rán. Kí lẹ ti rí ìwà ọmọ yẹn sí? Kí lẹ ti rí ìwà ọmọ yẹn sí? Bí kò ṣe pé product Naomi ni. Naomi, bí product tó wà nínú ayé Naomi, òun náà ló máa bí jáde, òun ló pọ̀ jáde. Wọ́n ní fèrè kan tó bá fọ́n sínú fèrè ni fèrè máa sound jáde. Ó mà dé ṣe o. Wọ́n ní kí ni kábíyèsí, kí ni Naomi wá fẹ́ ṣe? Wọ́n ní Naomi kan. Wọ́n lọ́mọ yẹn bẹ̀bẹ̀ ló ń ṣe ohun intention láti wá dá oúnjẹ nù, ohun intention láti ṣe kíni, òun kàn ní kó wá kí. Irú ìdùnnú burúkú wo ló máa wà nínú ọmọ kékeré? At least ọmọ yẹn á ti fẹ́ tó 11 years, àbí 10 àbí 12, 11 ṣé àwọn ìjẹ̀bẹ̀ tá ti fẹ́ tó bẹ́ẹ̀. Bíi 12 bíi 13 ló bá jẹ́. Tó bá jẹ́ pé èrò búburú, èrò ìkà wà nínú ọmọ yẹn. Ìyá ẹ̀gán tiẹ̀ ti fún ní nǹkan tó fẹ́ fún. Bẹ́ẹ̀ ni. Kò sí rọ́ńbẹ́. Wọ́n ní ọmọ tẹ́jọ bá bí ejò náà ní òjò. Ṣé rọ wà ní? Ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́, ẹ̀yin èèyàn mi. Ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. Ẹ bá mi dá sọ̀rọ̀ yìí torí eléyìí lágbára. Ó dùn mí jọjọ pé irú afẹ́fẹ́ yẹ̀yẹ̀ wo lọmọ yìí máa sọ wípé òun ní tó fèrègé tó bá jẹ́ pé ó ní mission wà ńbẹ̀. Ọlọ́run á kó kábíyèsí yọ, Ọlọ́run á kó Naomi yọ. Ṣé rí pẹ̀lú bí wọ́n ṣe wà ńbẹ̀ yẹn láàfin? Èmi gan tí bá ti ń gbọ́ àwọn oríṣiríṣi àwọn ìwà ìkà, ìwà inúnibíni, ìwà owú jíjẹ, ìwà ìkà, kò sí nǹkan méjì tó ń jẹ́. Ìkà nìkà ó máa jẹ́. Kò sí orúkọ míì tá fẹ́ pè. Ọmọ yẹn ó ní bó ṣe jẹ́ tí kábíyèsí ní kó mú kúrò láàfin. Ó tún ti padà dé o. Kọ́lọ́run kó yọ Naomi, kọ́lọ́run kó yọ àwọn ọmọ Naomi, kọ́lọ́run kó kó kábíyèsí yọ. Ẹ̀yin èèyàn mi, ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. Bó bá ṣe jẹ́, ẹ jẹ́ ká gbọ́ ohùn yín ní comment section. Ẹ ṣé gan, ẹ bá mi share, ẹ bá mi like. Ẹ bá fi ìtókù sí comment section torí mo máa ń gbádùn gbogbo àwọn ọ̀rọ̀ yìí. Ẹ ṣé o, àbọ̀ Ọlọ́run á dájú lórí yín. Ṣé rí ọwọ́ tẹ fi ń bá mi tẹ̀ka sínú channel mi? Ọwọ́ náà ẹ ní fi gbé nǹkan burúkú ṣe. Nǹkan ayọ̀ lẹ máa fi máa gbé ṣe. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo mọ̀ lóore o. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin ọmọ mi. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Amen. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi fi sí comment section. Jésù Olúwa wa. Àmín.